gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia tó tún jẹ́ sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Abia nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lásìkò yìí ìyún sẹ́nẹ́tọ̀ Jeuzo Kalu tó jẹ́ gbajúgbajà oníṣòwò tó tún ní iléeṣẹ́ ìwé ìròyìn The Sun newspaper ó mà ti tú àṣírí ńlá nípa ẹbọra òwú ìyún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti tú àṣírí ńlá nípa bàbá náà lórí ìgbésẹ̀ bó ṣe fẹ́ ṣe sáà kẹta lọ́dún 2007 tí sáà méjì ọlọ́dún mẹ́jọ tó parí tí sẹ́nẹ́tọ̀ Jeuzo Kalu tó sì jẹ́ kó dé mọ̀ pé bí òun ṣe yarí tóun takú ìpè Ọbásanjọ́ ò ní lè ṣe sáà kẹta nítorí pé kò bá òfin Nàìjíríà mu ó ní ló máa jẹ́ kí òun àti Ọbásanjọ́ dọ̀tá tí bàbá náà tó sì gbé ogun ńlá tó gbé ti òun. ẹ rántí pé lẹ́yìn tí Ọbásanjọ́ tó ti ṣe ìjọba ológun láàrin ọdún 1976 ọdún 1979 ọdún 1999 ni wọ́n tún gbé bàbá Ìyábọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń pọ̀ Ọbásanjọ́ náà tún gbé wá padà láti wá ṣe ìjọba alágbádá ó sì ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 1999 sọdún 2007 ṣùgbọ́n pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìjọba Ọbásanjọ́ nǹkan táwọn èèyàn ò lè gbàgbé tó sì máa ń sọ nípa ẹ̀ òun ni bí wọ́n ṣe ní bàbá náà nígbà tí ó fẹ́ parí sáà ọdún mẹ́jọ tó jẹ́ sáà méjì níṣẹ́ ló ń gbìyànjú láti ṣe sáà kẹta tó fẹ́ yí òfin Nàìjíríà padà kódà wọ́n jẹ́ kó dé mọ̀ pé ọ̀pọ̀ àwọn aṣòfin lẹ́gbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá ni bàbá náà gbé àbẹ̀tẹ́lẹ̀ fún ṣùgbọ́n tí gbogbo padà ṣeé ṣe bó tilẹ̀ jẹ́ pé Ọbásanjọ́ ó ti sọ láìmọye ìgbà pé irọ́ ni wọ́n ń fọ̀rọ̀ náà pamọ́ òun kò wá sáà kẹta àti pé bóun bá fẹ́ wá sáà kẹta òun yóò rí i nítorí pé òun làárẹ̀ òun sì mọ tí òun yóò ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ náà kò dákẹ́ táwọn èèyàn sì ń fẹ̀sùn kàn Ọbásanjọ́ pé lóòótọ́ ni ló wá sáà kẹta ṣùgbọ́n nígbà tóun náà tó ń gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV sẹ́nẹ́tọ̀ Jeuzo Kalu jẹ́ kó dé mọ̀ pé lóòótọ́ ènìyàn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ènìyàn fẹ́ ṣe sáà kẹta ó ní eléyìí kì í ṣe àwáwí rárá ó ní nǹkan tí òun mọ̀ nípa ẹ̀ ni ó ní kódà Ọbásanjọ́ fúnra ẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ fóun ní òun kan nínú ọ́fíìsì ẹ̀ pé òun fẹ́ ṣe sáà kẹta àti pé ọ̀pọ̀ àwọn gómìnà táwọn jọ wà níjọba ńgbà náà ni ló ti fọwọ́ sí i láti jẹ́ kí ó ṣe sáà kẹta ṣùgbọ́n sẹ́nẹ́tọ̀ Jeuzo Kalu ní òun lára àwọn gómìnà ńgbà náà tóun ṣe gómìnà ìpínlẹ̀ Abia ó lóun yarí o pé kò ní ṣeé ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé lára àwọn gómìnà tó tún yarí tí ò jẹ́ kí Ọbásanjọ́ kórí sáà kẹta náà ṣe òní gómìnà ìpínlẹ̀ Èkó ìgbà náà gómìnà Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tí sẹ́nẹ́tọ̀ Jeuzo Kalu sì jẹ́ kó di mọ̀ pé bóun ṣe takò Ọbásanjọ́ tóun tó fẹjọ́ ẹ̀sùn àwọn ààrẹ orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ pàápàá wọn bíi Thabo Mbeki ti orílẹ̀-èdè South Africa òní ó wà lára ń tọ́básanjọ́ tó fi kórìíra òun di àsìkò yìí.